Remember, I was once Mr. Lawal's wife. For me, láti lọ padà sọ pé okay, mo fẹ́ settle down. You should know that he's a man that I love so dearly. Kí ló wá mú mi nígbà tí mo love ẹ gan-an? Kí ló mú mi tí mi ò ṣe la òbò kí n bẹ̀ sí máa wẹ́ mọ síbẹ̀? There are lots of things tí mo put into consideration. Tí n bá gbà kó fẹ́ mi láti gbọmọ lọ́wọ́ mi, ṣé inú ilé mi rẹ́ǹtì náà ni? Mo dẹ̀ rántí dáadáa bí mo ṣe ń sọ́fà ní uncompleted building. Ẹ̀yin èèyàn wa, a wò tí ẹ mọ̀ wípé Lizzy Anjorin àti Mr. Lawal wọ́n ti fẹ́ra wọn rí o. A ò tí ẹ mọ̀ ọ̀rọ̀ rẹ̀ ló jẹ́ kí a mọ̀ wípé wọ́n ti kọ́ fẹ́ra rí kó tó dìgbà tí wọ́n jọ papọ̀. Ẹ̀yin èèyàn wa, arábìnrin náà ó tún sọ̀rọ̀ wípé Ìyábọ̀ Òjó kì í ṣe òun ni ọ̀gá gbogbo àwọn single mothers o. Ó ní kì í ṣe òun kọ́ o. Àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ nìyí, ẹ jẹ́ ká tẹ́tí sí èyí tó kù. Ìyábọ̀ Òjó is just a fool. Kò yẹ kó máa lo social media. Mo ti sọ fún yín kò yẹ kó máa lo social media. Tẹ́ bá rí Lizzy Anjorin, ẹ mọ̀ pé ìgbéyàwó dùn. Wo Lizzy dáadáa. Ṣé ìgbéyàwó dùn àbí ìgbéyàwó dùn pẹ̀lú bó ṣe ń wo Lizzy? Ó ní gbogbo nǹkan, everybody kọ́ ló máa marry. Everybody kọ́ ló máa stay single. Àwọn tó ti stay single lénìí, ẹ má gbàgbé pé ọ̀rọ̀ mi ò bẹ́nikẹ́ni wí. I'm only advising my followers. Kò sọ́kùnrin kankan tó ń wá single mother o. There is nothing like single mother. Don't let anybody give you stigma of single mother. Inú single mother àti married woman, ta ló ń fara rọ́ nǹkan jù? Ta ló ń fara rọ́ nǹkan jù láyé? Ṣẹ́rí mo ṣẹ̀ṣẹ̀ gbá ní gèlè. Mo ṣẹ̀ṣẹ̀ gbá gèlè yìí ni. Ẹ wo lórí burúkú Ìyábọ̀ Òjó tó ń dóko kiri. Tó wá ń sọ pé àwọn ọkùnrin kan ń bẹ òun ní ìwọ. Tí jẹgẹjẹgẹ sọ wípé àkànná malia lójú gbogbo àgbáyé. Ìwọ tọkùnrin kọ̀ sílẹ̀, ìwọ tọkùnrin forbid. Olọ́kùnrin ń bẹ̀. Bẹ́ẹ̀ ló ṣí ẹnu ìṣó yẹn. Ó dá kí lẹ ní tọkùnrin fẹ́ fi bẹ̀ yín. Kọkùnrin tó lè bẹ̀ ní Nigeria of today, o gbọ́dọ̀ ní kọ́kọ́rọ́ lọ́wọ́. Ìzídà kó o ní kọ́kọ́rọ́ ilé owó àbí kó o ní kọ́kọ́rọ́ ilé ọgbọ́n. Kọ́kọ́rọ́ méjì tó lè ní tọkùnrin lè máa fi bẹ̀ ẹ́ fẹ́ nìyẹn. As a matter of fact, ibi tó tọkùnrin tó wá ya òkìrì dé, tọkùnrin bá rí pé o ní kọ́kọ́rọ́ owó àti kọ́kọ́rọ́ ọgbọ́n, ìgbà yẹn kọ́kọ́rọ́ máa wá dìdà, wọ́n máa di jìntà mọ́ ẹ lọ́wọ́. Ìgbà yẹn kọ́kọ́rọ́ máa di jìntà because wọn ò ní fẹ́ kó rí weak point àwọn. The only thing ní Nigeria of today tó lè fi fẹ́ ọkùnrin, either you are a single mother or you are a single lady, kọ́kọ́rọ́ méjì yẹn o gbọ́dọ̀ níkan nínú ẹ̀. Kọ́kọ́rọ́ ilé owó tàbí kọ́kọ́rọ́ ilé ọgbọ́n. O ò ní kọ́kọ́rọ́ ilé ọgbọ́n, o ò ní kọ́kọ́rọ́ ilé owó. Wọ́n á dùn ẹ bàjẹ́. Wàá kọ̀ rí njọ́ kan pé ìdùn ẹ collapse. Wọ́n wá máa lò ẹ́. Àwọn ọkùnrin tó ń bẹ̀ ẹ́ yẹn, ìmí ìṣẹ̀ṣẹ̀ gba ọṣẹ tán ni, ìmí ìṣẹ̀ṣẹ̀ sí orí okó ẹ̀ tán ni. Ìwọ obìnrin tó bá wá bàbá láyé kiri, bó sọ pé bàbá ọlọ́gbọ́n ni kó o máa wá, torọ́ ọlọ́gbọ́n ló máa sọ ẹ́ dé èèyàn. Má wọ ọkùnrin tó máa fún ẹ lówó kò ní last. Wọ́n máa break heart ẹ. O máa padà ní stroke. Wá fún mi láṣọ mi. Mi ò rórí ilé ayé, èmi ò fi gbàgbọ́ mi sọ́wọ́ ọkùnrin, èmi kẹ̀. I've been an independent woman láti kékeré. Ó ní black kan bẹ̀.